Kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Producer of the year, Yoruba. Congratulations. Congrats. Good evening, everyone. I have 5 nominations, but I wasn't expecting this. That is the truth of the matter. I wasn't expecting this. Movie producer, hello. When I have the likes of Biodu Jimo, Yomi Fabi, and then, oh my God. Thank you, some people. Thank you. I appreciate you. And the Yoruba movie marketers, thank you for accepting me. Thank you for accepting me. I appreciate everyone, my colleagues. In my category and I won. Thank you, city people, thank you. I appreciate you all, thank you very much. My friends, Alma, thank you very much. A round of applause for her, please. Badmus, Bukky Wright, Lamide, Eva, Jimmy CDQ, Kaya Shokola, Young Six, Yabo Ojo, Kiss Daniel, Ronke Ojo Anthony, Emma Wo, Kí la rí gbọ́, Mo wà ńbí, Kí la rí gbọ́, Emma Wo, Emma Fon, Mo kí yín o. Wọ́n lẹ ti ń gbọ́ ẹ̀. Ẹ dúró ń bẹ̀ fẹ́ wò. Kí la rí gbọ́, ètò gidi ni o. Kí la rí gbọ́. Pero sọ̀rọ̀, Ti gbọ́ nǹkan tá a rí gbọ́. ètò tó dùn ní òlárí gbọ́. Má yí kó mẹ́. Kí la rí gbọ́? nílẹ̀ kí àwọn rí gbọ́. Ẹ mọ bó ṣe ń lọ náà. Kí la rí gbọ́? Máa wo program yẹn. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. Ẹ máa wò ó. Ṣé ti gbọ́? Ẹ bá fọwọ́ kan tẹlifíṣàn yẹn má gbé kúrò. Ilẹ̀ gbọ́. Ètò bá àná máa gbọ́dọ̀ máa sọ. Kí la rí gbọ́? Kí la rí gbọ́. Bá mi ò dán mọ́rán bọ̀ ẹ má ní jẹ́. Tòní kí la rí gbọ́. Ẹ ṣé gan-an.